Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslims. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Muslims. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslims TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslims TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. شئت صحبة ففي صحبة الأخيار تلقى الفوائد. sókè tí mo fẹ́ kí lónìí o ó ní wọ́n tó fẹ́ bá yàn rìn tó fẹ́ kó rírì ó burú ó ní náà عليك بأهل الخير lọ́wọ́ àwọn títí ẹ ti dá ọ̀fẹ́ mú yàn lọ́rẹ̀ ìwọ tó ọmọ rẹ fẹ́ ràn mọ́kà ọwọ́ lọ mú ìtòsó tiẹ̀ mọ́lẹ̀ bí ẹ ní àjọ kan ọmọ rẹ ẹ̀yìn ìyá tẹ wàá bí ilẹ̀ ń gbọ́n tẹ́ ń lọ sọ̀rọ̀ àwọn ìyá tọmọ wọn láṣeyọrí wọn ò forí ọmọ tí ń kọ́ ọmọ tí ó sòrí ibú torí ẹ ti dẹ́gbẹ́ òsílẹ̀ ẹgbẹ́ pọ́nmọ kan ò ní ga nínú ìlú bóyá tẹ̀ ń kẹ́gbẹ́ orí burúkú ẹ bá fẹ̀ kàn má bímọ torí ẹ̀ lè jèrè wọn kí lè bí ẹ kalẹ̀ fún ọmọ tẹ́tí sún wọ́n lè bí ewúrẹ́ àjọ kàn yá rẹ wọ́n sì ní ó lò wọ́n gbọ́ a gbọ́dọ̀ dákẹ́ torí ẹ mójú iye ara yín bàbá ti túká tẹ tó máa tẹ̀ ń jẹ́ lẹ́yìn tó ju agbo yìí ẹ mọ súnú òfò tí wọ́n sọ nínú òjò orí bútẹ́ bìlọ́ǹgì sí ntí ò wá yé wọn yí gba ọmọ tí ò bá yàn ọmọ tó rí ẹ ti burú wọn ní béèrè ẹ sọ̀rọ̀ ètò ọgbọ́kànlé lọ́ọ́ fi dáa ọwọ́ aṣọ ẹ̀kọ́ lọ́jọ́ àlèkè àmọ́ sọ́ọ́lù wọn tó ti dáa fún un múra ìwọ nìyá rẹ̀ ó fi kì í torí náà ti jẹ tọmọ ọlọ́mọ tó dáa fún bá ṣé wọ́n ń gbọ́. táwọn báyẹn sọ̀rọ̀ ẹ má bínú kí mo tún dà kàmí lẹ̀ gbogbo yín èèyàn gidi ni ẹ lọ bá rìn ẹ lọ mú àtọmọ wọn rán mọ́kà tí ń rọkọ̀ fún yàtọ̀ sí olùsítẹ́ ìjọ tó lẹ́sí àgànná torí yín jọ burú lágbóné. jọ̀wọ́ ẹni náà ṣé mọ́mí ni ó dìtẹ̀ yẹn nísìn tí ò fẹ́ kí n kú mọ́mí ò lè sínú wọ́kẹ́ tí ò fẹ́ kí ó fọmọ ń dì pẹ̀lú ogun etí ń gbé káàkiri ayé. jẹ̀mọ́ tó ní ọba ti báyẹn jẹ́rí ni wọ́n ti jẹ́ à. kílódé nkún tani nkún bẹ́ẹ̀ tani. عليك بأهل الخير إن شئت صحبة tọ́ba lè kó jákè nǹkan burúkú tẹ̀lé ọdẹ lónìí kí lè bá káàkiri ẹ̀yìn nǹkan burúkú yìí àṣewọ̀ tí ìbẹ̀nu kàn yín ló jẹ́ jòkó jẹ́ wọn á gun alábẹ́rẹ́ àti awiriwiri má ta wiriwiri kí wọ́n ṣe lóde bẹ́ẹ̀ ṣe bàbá àmì ọ̀làwọn bẹ̀rù ìjẹ̀rì àjẹ́ ìkìlẹ̀ ń bẹ̀rù. bisuba kí ni jimá lọ. ṣe ìta sọ́xùbà táwọn fàfi sọ́xùbà tí ilé àkàyàrí tálábàlẹ̀ fàwa ìdá. mo ń lọ nìyẹn àtó gidi ní abárìn mazida nígbà kan rẹ bá mi ní ọ̀rí mi bí lónìí bàbá jọmọ arátọ̀ wúlò ní tọ́lé kí ni wàá ṣe ń bì wàá jọmọ arákọ̀ ní ká máa kíra alọ́ọ̀kan ni owó ilẹ̀ máa mọ̀ rí ni ẹ̀yin ní ń bá sọ̀rọ̀ lónìí ẹjẹ́ wọn mú kọjá tó bá kọjá ń tẹ́ bá ti wà kí ó kọjá ẹjẹ́ ó kọjá má wulẹ̀ dínà ẹ̀yin gan fẹ́ràn àgbàrá òjò bẹ́ẹ̀ díbì kan tó sẹ́ńpò mi ẹ̀bẹ̀ kan lànà fún kó kọjá. fàfi suhbati al-akhyari mabruk ọdún sí àyí ǹjẹ́ rẹ̀ kú tó ń ké lóru
So láyà. Àmì kú ọ́. Mo ní bí ti kárí náà nù. Ní àmì kú ọ́. Talqa fawaida. Wọ́n ní ká bá ìyá gidi rìn. Ẹ tẹ̀lé mi. Lẹ́ẹ̀fi jèrè ọmọ tí náà. Ẹ bá ìyá gidi rìn mọ́ ẹ lọ́jọ́ kó jẹ́ o. Gbogbo ọtí ẹ̀ ń bá rìn orí ọmọ tí ẹ ti burú o. Ọ̀ fọ̀rọ̀ lọ ẹ̀yàn. Ẹ tó bí méje tí ẹ mú gbó. Lọ́wọ́ lọ fọ̀rọ̀ ọmọ tí ẹ lọ. Yóò mú ọ̀dàn. Ọwọ́ akówó lọ. Mo fẹ́ kọ́ ọmọ yóò di dókítà mo fẹ́ sọ wáìkì àríkí ni. Sọ́mọ tí ẹ ò kà kò ní encourage ẹ̀. Bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dọ́ tẹ wà ń bí tẹ́ jí tẹ̀ mú pàrágà láàárọ̀ kùtùkùtù. Báyẹn gidi rìn. Èbó sì gbọ́n kàtígórì orí ibú ni ẹ ṣe dókè. Wọ́n san ọtí kan 2.5 million ní ìgò kan. Ìmí 1.8. Wọ́n tún sọ tí alápẹ̀rẹ̀ tán dírẹ́sì ẹ̀. Aláràn ẹni gíní. Ọtí ní pósí mẹ́. Tọ́ba ti mú ọ̀nà wọ́n lọ sí ọsọ́nà bẹ̀yẹn ni. Èmo wá rí pé orí ibú ò kárí. Wọ́n tó wá ṣèkẹ́ bíi tẹ̀ ń pọ̀rọ̀. Kìsá ti tẹ̀sọ́nà fún orí ibú tẹ́ nígbò ńlá ṣe ni wọ́n náà sì. Gbogbo alátẹ̀wá ta bọ́ fi tàmọ́ lónìí. Wọ́n ta mílìkì mọ́. Wọ́n ta mílò mọ́. Ọtí ni ẹ̀ ń tò rẹ̀ gẹ̀dẹ̀. Ọ̀nà àpọ̀mọ̀ tí ó jèrè ó kéré láyé lónìí. Olórí ibú pọ̀ tó lórí ire lọ. Nẹ́bí ń ta nǹkan orí ibú. Ẹ̀dọ́ kẹ́kọ̀ọ́ ojú sí bí kí n tó máa lọ nírà. Ètú wà náà mi sẹ́ lórí. Síbẹ̀ kọ́. Ẹ ti ń tààmà lọ́dọ̀ bá ń jẹ́ ọkọ mi kí lè má ta bá ń sẹ́ lórí. Ẹ̀dọ́kùnrin ti ń tọ́tí tó lè ní kọ́ ọmọ òun kọ́kọ́ mú làárọ̀ pé mú kí n lè tà. Mo ti wọ̀n bẹ́lẹ̀ ọkọ ọmọ wọn mo náà ń tà fẹ́yìn ọmọ dáadáa. Mo ń bọ̀ ní ti lánàá ní jẹtẹ́jẹta ẹ̀ nìkan parẹ́ ní òun kò. Self accident gbáù orí rẹ̀ sì fọ́. Lẹ̀ ń bá káàkiri lónìí. Ẹ̀yin ọ̀dọ́ tẹ wá ń bí. Mo olóṣèlú dé náà fẹ́ kàǹpẹ́ ilẹ̀ ń gun ọ̀kadà. Ẹgbẹ́ rẹ̀ wà ní ọkọ̀ dúdú pẹ̀lú AC wọ́n ọ̀la pósítà bọ̀rọ̀ bí ẹrú tí a fẹ́ lọ tà ní Badagiri mo lọ wí di Alayka bi alil khayri in shi'ta suhbatan. Èyí dúró bá ń parí ẹ̀. Fafi suhbatil akhyari talqal fawaida. Ẹ̀yin ọ̀dọ́ ní náà ẹ lọ ronú tẹ́sí tẹ́bi gbé rẹ̀ ga. Jílù ẹ̀ ń dákọ̀ abẹ́rẹ́ nísìn wọ́n ń dákọ̀ dáàdì máa ń dákọ̀ gbágbá. Ǹjẹ́ lè fi wọ́n yanra ní ìrànbá bá láàrin? Ìwọ àkótún rẹ̀ sún ọmọ yìí. Pé ọlọ́mọ ti ń pàdé yìí yìí lọ tún sáàmù. Èyí ń wọ́ tẹ́lẹ̀ nu. Ẹja lè fa ẹ̀tún lọ jalè ẹ̀ mu. Wọ́n àtàrọ́ bàbá mu lórí kíní. Wọ́n fẹ́ ló sùn. Pé orí bútọ̀ bá sọ̀kalẹ̀, ó wà ṣe kí ni? Ó wà bọ́ lókè. Bẹ́ẹ̀ bá jòkó jẹ́ tìràrẹ́ gidi. Taba bi tibi. Yóò jọ máa rún tìràrẹ́ gidi ni. Dápọ̀ lọ jòkó tẹ̀ tó ọmọ rẹ̀ yàn kó bọ̀ fa tiẹ̀ náà gòkè. Ẹ̀yà ọgbẹ́ dá mi lóhùn. Tọ́ ọmọ oge lẹ́ ń ṣe lónìí. Tó bá dọjọ́ alẹ́ ọ̀wọ́ oge rẹ̀. Ìyẹn pa kìtìmọ́lẹ̀ kó tọ́ ọmọ ni. Yóò dáa fún yín àwọn jèrè. Bàtà ìyá tí wọ́n ń tọ́ wa, ẹgbẹ́ wọn sọ pé kò raṣọ. Rábì ò ní kọ́bọ́dì. Rábì ò ní gbá. Kí ni wọ́n fẹ́ rà tá a lè rà lónìí? Kí ni ìyẹn nìkan ní tí kò lè gbà mí wákàtí mẹ́fà tó gbọ́ sọkọ̀ lọ́fẹ́ gùn? Sọ tí ìyá rẹ̀ ń gùn. Ṣèbí kẹ̀gbé kan nù tèmi fún ẹni. Lójú bá dá wáyé, á sì tún rà ní. Ìwà ń bá ayé ká. Èyí ò sẹ́gbẹ́ eléyìí. Àfẹ́gbẹ́ burúkú. Jẹ́ ń gbọmọ lọ́dọọdún lọ́wọ́ rẹ̀. Mo tọ́ bí fọ́dún mẹ́wàá, wọ́n sì gbá láàrin ọdún méjì. Ẹgbẹ́ ọmọ yín ò níyàn tẹ́ ń bá ká ọmọ òfò. Ṣé wọ́n ń gbọ́? Àtẹ̀yìn ọkùnrin náà tẹ́ ń sọ̀tẹ̀. Ìwọ tíyàwó rẹ̀ ń bọ́ tọ̀ ń gẹ fìlà. Já náà má lọ ń gẹ̀mù. Ọ̀sọ̀tẹ̀ fa ọ̀rọ̀jú ṣẹṣẹ mọ́lá ìdẹ̀tí ẹ burú. Èyí ọlọ̀tẹ̀ burúkú yìí. Inágún wúlá bí aṣọ. Kí lẹ̀ ń bá ká ọ̀sọ̀tẹ̀sọ̀tẹ̀ kò sọ́mọ tó rí náwó sí.
bẹ́ẹ̀ wálé ọdún ìwọ ọ̀lẹ́kọ̀ ọ̀kà wálé sọdún wọn lọ ni ẹ máa kọ̀ tí wọ́n ti kọ́ mi sẹ́yìn ìlú olùsí ẹ máa sunú àdàpà ẹ̀yin sunkún ojú orí tó ti wọ́tọ́ tó dààmú pé ewúrẹ́ kí ni jọ́jú orí tí ò sọmọ tí ó kọ kí ni kí wọ́n ṣe. ẹ̀wá kápẹ́jọ kò ní wá bàbá rẹ̀ la bílẹ̀ rẹ̀ abẹ́kọ̀ tún kọ́ yóò sì ní ẹsẹ̀ bá mi kó tó dùn mọ́ra àfi tó kan ìkan ògbé kan ọmọbìnrin ni lè kọ́lé ní alórí bí táyọ̀ ọmọkùnrin ò ti yàn. ṣé wọ́n ń gbọ́? wọ́n máa ń jẹ́ alásàálẹ̀. àwọn ò lè tan yẹn mọ́ lọ́ọ̀ fi dẹ́rù bà mí. bàbá alọ́kọ́lọ́ tó dá a padà a ti rí kinní sá. haddada laqasawa. tọ́lá lọ jòkó tí ẹni tí máa ń fẹ́ náà alágbẹ̀dẹ ọ̀gbẹ́ èédú wálé èédú ẹ ti ké èédú wálé bàbá yín tìrẹ dáradára gbogbo ọmọ wa ń sá gbogbo ọmọ ń sá abẹ́ tí wọ́n gbọ́ mo rò pé ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n yé abẹ́ ẹ̀gbọ́n sókí kì í sọ microphone lẹ̀ Abu Talib kí ló dé tí sí ní alìlẹ́ olùbáríkà dọ́tí wàhálà dé bá nẹ́bì bàbá sẹ̀ bínú pé ń tẹ̀yìn lọ́wọ́ àmọ́ àjọ lọ́wọ́ yín ni nǹkan gbọ́dọ̀ tẹ́jú ní kẹ́rin bu àmọ́nà lọ́sàn-án yìí torí bí n ṣe ń fún ẹ̀yìn àgbàdé àwọn ni Abu Talib bá ní Muhammad máa bọ̀ Abdul Muttalib ló fa nẹ́bì ní lọ́wọ́ pé àwọn tí mo bí pẹ̀wẹ̀ lọ lójú àgọ́ lè tọ́jú ẹ̀ ó wá àdúrótì wá tọ́jú ẹ̀ ọlọ́run mo fi sí ìdí alẹ́ tàwọn náà lọ rẹ̀ kó máa jálá lùbáríkà ọmọ kí ló dé tẹ̀ gbárùkù tí tó ga níran yín kọ́ máa tí náà lè yàn. oníkọrin ọ̀rìn wo ló kàn jẹ́ tó fẹ́ pànábì. wallahi la yasilu ilayka bi jam'ihim. ẹ kúra yín jọmọ tó bá yàn ẹni bá a ṣe wàyà nídìí orí ọpa ẹ dádùn àjọ ìjì ọmọ kan ti tó bòrán abẹ́ ìjìnìjì mi ò ti nàró ìjọ náà kẹrẹ lọ́rùn yìí bí àtùpà jàǹgó ẹ máa sun lọ́rùn nísìn ẹ lójú yín kí o ṣe ìṣẹ̀yìn yín èmi ò ti bẹ̀ kà mọ́ níkà kọ́mọ rẹ ó jẹ́ ń bẹ̀. bàbá ó sì dojú bí tí ẹ̀gún ó ti yọ ọ̀nà ní ẹ fi má mi kàn báwọn. hatta wasada fi turabi dafina. ó ti fi wọnú lẹ́lẹ̀ òun ní tí orí ọ̀pá mẹ́mi lójú ìwọ náà tó wò ọ̀tún níran wa ẹ̀yin kàtẹ́ wa ń bí àdírẹ́sì lẹ́yìn ti wó ìbínú òsì ìbínú orí ọmọ tí ó kọ̀yà ẹ̀sọ́ dẹ́dún arìnlẹ̀ bá ti ń lọ ọ̀nà kúsẹ́kúsẹ́ létí ló bẹ́ lọ kankan má gínú. parí ẹ̀ jìrì. fasda bi amrika. ó ní máa jẹ́ lọ́tọ̀ jẹ́ mo dúró tì ọ́ ǹjẹ́ dúró tẹ ní ó ga mọ́ lónìí. ẹ̀yẹ́ balẹ̀ bíi náà pàdánù. káàmpù tiẹ̀ nù kílọ̀bù òsì. ما عليك غضاضة وبشر بذاك وقر منه عيونا. wọ́n ní nǹkan ò ní sọ ẹ́ tí máa ń bẹ̀ kí ló dé bẹ́ẹ̀ kí nǹkan ṣe ní ọ̀gá bàbá ọ̀la abẹ́rẹ́ jẹ́ nǹkan ṣe ẹrù bàbá Sheikh ní nǹkan fi ṣe é lẹ́yìn wọn. ẹni náà ń burú kàkà tó bá jẹ jẹ́ sí kalẹ̀ tó bá wúlò wọ́n mú ọ dání ni. nàìjíríà jọ lọ ọjẹ tó ṣe bí o bọ̀ kú ọmọ sáré ni
wọn gbọ́dọ̀ bí a ṣe ń tẹ̀léra wọn ká ẹ̀ lè mọ́ bá a ṣe ń tẹ̀léra wọn ká síbẹ̀ ní ilé tí bàbá ti ń rí ẹ̀fọ́ tẹ̀túlé àádáde ló ń tẹ̀léra wọn ká ilé bàbá tí ó tòrò àtẹ̀yìn ọlọ́mọ oṣù òsì tẹ̀ fi tàdálé yín rú ilé ọkọ yín burú ilé bàbá yín náà tún burú ẹ̀dálé ọkọ rú ẹ̀dálé bàbá rú ìwé ń tilẹ̀kùn mọ́ yàrá tẹ̀ ní sùn pẹ̀lú àlàáfíà ẹ̀fí ilé ọkọ yín lẹ̀ wá ń gbalé ilé bàbá yín ẹ̀ wá ń pàṣẹ gbogbo ọkùnrin ẹ̀sọ́ di màlúù ẹ̀ dẹ̀ ẹ́ mọ́lẹ̀ wọ́n ní ká tó lè sọ̀rọ̀ ẹjẹ́ alájà òde alájà ná. ẹ̀yin lẹ́ ṣàgbà àwọn ọkùnrin tó wà lágboolé ẹ̀ wá ń pa ìwọ náà wá ń dúró dè tí wọ́n bá rí ohun bẹ̀rẹ̀ mítìnà ọlọ́mọlé bẹ́ẹ̀ ni bí ẹ ṣe ní ìlọmọ rẹ náà rí ilé ọkọ rẹ gbẹ́ngbẹ́ gbogbo ilẹ̀ ti pa tẹ̀ wá kẹ́rù bẹ́ẹ̀ ṣé kó wá lé ni ilé tí òtọ́kùnrin sọ yẹn obìnrin tó ń jogún lé sóbìnrin máa jogún family house ni ẹ bá sórí ibù